àlàyé rẹ̀ lórí ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo tó sọ akẹ́kọ̀ọ́ àti èèyàn 52 dèrò ọgbà ẹ̀wọ̀n. Àwọn akẹ́kọ̀ọ́ fásitì Ambrose Ali wà lára àwọn èèyàn 52 tí ọlọ́pàá kó lọ sí ilé-ẹjọ́ lẹ́yìn ìfẹ̀hónúhàn kan tó wáyé ní ìjọba Esan West ní ìpínlẹ̀ Edo. Ṣáájú ìṣẹ̀lẹ̀ náà làwọn olùgbé ìlú Ekpoma ti gúnlẹ̀ ìfẹ̀hónúhàn lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé níbẹ̀ lemọ́lemọ́. Àmọ́ àsìkò tí ìfẹ̀hónúhàn ọ̀hún lọ lọ́wọ́ ní nǹkan yíwọ́ tí àwọn kan sì ń bẹ̀rẹ̀ sí já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù láti jí ọjà inú rẹ̀ kó. Bí ọ̀rọ̀ náà ṣe bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà sọ fún àwọn akọ̀ròyìn, lemọ́lemọ́ làwọn ajínigbé ń jí aráàlú àti ọmọ ilé ẹ̀kọ́ gbé lọ ní Ekpoma tí ìjọba kò sì ṣe nǹkan kan nípa rẹ̀. Wọ́n ní bí wọ́n ṣe ń jí àwọn akẹ́kọ̀ọ́ gbé ni wọ́n ń gbẹ̀mí wọn. Àwọn akẹ́kọ̀ọ́ náà tilẹ̀ sọ pé nígbà míì wọ́n lè jí ẹ̀gbọ́n gbé lọ́jọ́ kan kí wọ́n jí àbúrò gbé lẹ́yìn ọjọ́ tí àwọn mọ̀lẹ́bí ẹni náà bá ti san owó ìtúsílẹ̀ rẹ̀ tán. Àmọ́ ṣá, wọ́n ní ó fẹ́ farajọ pé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn lọ́wọ́ nínú àwọn ìjínigbé ọ̀hún. Gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ náà ṣe sọ, ìjọba ìpínlẹ̀ Edo tàbí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà kò sọ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ náà. Wọn kò sì bìkítà èyí tó mú kí wọ́n yà sí ìgboro kí ọ̀rọ̀ láti fẹ̀hónú hàn. Lẹ́yìn ọ̀rọ̀ náà yíwọ́, ọlọ́pàá sì kó ọ̀pọ̀ èèyàn tí ọmọ ilé ẹ̀kọ́ AAU wà lára wọn. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ nílé ẹjọ́? Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, inú yàrá ibùsùn ní púpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí ọlọ́pàá mú wá kí wọ́n tó lọ jí wọn, tí wọ́n sì kó wọn sínú ọkọ̀ Black Maria lọ àgọ́ ọlọ́pàá. Púpọ̀ nínú àwọn òbí àwọn akẹ́kọ̀ọ́ náà ló yí ilé ẹjọ́ ká lásìkò tí ọlọ́pàá kó wọn délé ẹjọ́ pẹ̀lú ìpayà. Ọkùnrin kan tó pe orúkọ ara rẹ̀ ní Abdulsalam sọ fún àwọn akọ̀ròyìn pé àwọn ọmọ òun wà lára àwọn tí ọlọ́pàá mú, àmọ́ wọn kò kópa nínú ìfẹ̀hónúhàn kankan. Agbẹjọ́rò ọlọ́pàá P.O. Odion tó pe àwọn akẹ́kọ̀ọ́ náà àtàwọn akẹgbẹ́ wọn lẹ́jọ́ fi onírúurú ẹ̀sùn bíi ìdàlúrú, ìdigunjalè àti ìwà ipá kàn wọ́n. Àmọ́ nígbà tó ń gbọ́ ẹjọ́ náà, adájọ́ William Aziegbemi sọ pé òun kò lágbára láti gbọ́ ẹjọ́ ọ̀hún. Ó sì rọ agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ pé kó bẹ̀bẹ̀ fún bẹ́ẹ̀lì nílé ẹjọ́ gíga Ubiaja. Lẹ́yìn náà ló ní kí wọ́n fi àwọn akẹ́kọ̀ọ́ náà sí ọgbà ẹ̀wọ̀n Ubiaja títí di ọjọ́ 26 oṣù kejì ọdún 2026 yìí. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ NANS ti ké sí iléeṣẹ́ ọlọ́pàá pé kó tú àwọn akẹ́kọ̀ọ́ náà sílẹ̀ láì fọ̀tàpè. Agbẹnusọ ẹgbẹ́ náà, Adéyẹmí Àjàsá, sọ nínú àtẹ̀jáde kan pé ìjọba gbọ́dọ̀ ṣe ojúṣe rẹ̀, èyí tí í ṣe ìdáàbòbò ẹ̀mí àti dúkìá aráàlú dípò kó máa gbé wọn lọ sọ́gbà ẹ̀wọ̀n. NANS sọ pé ìwà tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ń hù sí àwọn akẹ́kọ̀ọ́ náà kò tọ́, ó sì jẹ́ títẹ ẹ̀tọ́ aráàlú lójúmọ́lẹ̀. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.